Ẹ kú dédé wòye o. Orúkọ mi ni Sam Adéọ̀sùn. Òjò àánú òun ló ń dé sí ojú ìwòran yín àti sí etí ìgbọ́ yín. Ẹ jẹ́ a gbàdúrà. Ọlọ́run wa yìn orúkọ yín lọ́pọ̀lọpọ̀ fún oore ọ̀fẹ́ ńlá ètè fún wa. Àjúbà yín torí pé ṣé torí pé àánú yín dúró láéláé. A yìn yín o nítorí pé ẹ̀yin ni Ọlọ́run fún oore ọ̀fẹ́ ńlá tẹ́ tún fún wa lónìí Olúwa ẹ gbà ọpẹ́ wa. Mo gbàdúrà Ọlọ́run wa ti ń bẹ tẹ́mi ẹ bẹ láàyè. Òye ọ̀rọ̀ Ọlọ́run yóò tún yé wa sí. Mo ní a ó mọ ọ̀nà Ọlọ́run sí. Bá a ṣe mọ̀ lórúkọ Jésù Kristi a ó jèrè ibẹ̀. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Jésù Kristi Olúwa wa. Àmín. Tó ẹ̀yin ọmọ Ọlọ́run lẹ́ẹ̀kan sí mo tún dúpẹ́ lọ́wọ́ yín fún àǹfààní láti Ọlọ́run fún yín wípé kí èmi àti ẹ̀yin ká jọ kẹ́kọ̀ọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ ti máa rí kókó tá a fẹ́ ṣe lórí the 4 moral codes. Mo ti gbìyànjú fún bí wákàtí kan báyìí láti mọ kí ni èdè Yorùbá tó máa yé wa sí. Ṣùgbọ́n ìtumọ̀ tí mo fún Yorùbá ó ti jìn jù mí ìfẹ́ ká lọ tó bẹ́ẹ̀. Ṣùgbọ́n màá pè é ní òfin ìhùwàsí mẹ́rin. Màá lo èdè yẹn ìhùwàsí torí pé moral tá bá fẹ́ túmọ̀ ẹ̀ ní Yorùbá àti code ó jinlẹ̀ kọjá ká máa wá káàkiri lọ ká ṣáà ní òye tí à ń sọ. Ṣùgbọ́n ẹ̀yin alákọ̀wé yẹn ti mọ moral code bí ó ṣe rí. Ṣé rí òkòrò kan fact kan tí mo fẹ́ ká mọ̀ ní wípé ṣé rí àwọn adarí ẹ̀sìn Kristi láyé tá a wà yìí wọ́n ti bà nǹkan jẹ́ kọjá bó ṣe yẹ. Òótọ́ tó wà níbẹ̀ nìyẹn o. Ṣé ní nǹkan tán bàjẹ́ tí Ọlọ́run bá ní kò repair ẹ̀ kò tó dé orí repair ló máa wà tí wíwá Ọlọ́run tí Jésù á fi dé. Òótọ́ tó wà níbẹ̀ nìyẹn. Ṣùgbọ́n nígbà míì tá bá ti ń sọ àwọn kan wà jẹ́ pé wọ́n ti ta ara wọn fún pásítọ̀ so wọ́n ìjà náà máa jàṣà ìpè náà máa ṣẹ́ wọn ò tiẹ̀ ní ìrówó pé ẹgbọ́n ẹgbẹ́ mi náà fẹ́rẹ̀ tí sí nǹkan tí wọ́n ń ṣe ẹ jẹ́ ká wò nínú Bíbélì. Ìdí tí mo sọ bẹ́ẹ̀ ni pé morality tá máa sọ nípa ìwà moral tá máa ní ká sọ ẹ rí i pé wọ́n ti bà ẹ̀sìn Kristi jẹ́ wọ́n ti pákó yanyan kí ló fà á nítorí ìwà àwọn adarí ìwàásù àwọn adarí àti bí adarí ṣe ń sọ̀rọ̀ láwùjọ. Tẹ́ bá wo nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yẹn báwọn pastors wa ṣe ń sọ̀rọ̀ bó ṣe ń hùwà bó ṣe ń wàásù ó yẹ kí àwọn tó bá ní iná Ọlọ́run nínú ó yẹ kí inú wọn bàjẹ́ kò yẹ kán rí kankan rẹ́rìn lé lórí tí ó wà ń bẹ òótọ́ tó wà ń bẹ nìyẹn ló fà á lónìí ó ṣẹ́yọ sórí àwọn ọmọ ìjọ. Tẹ́ bá wo àwa Kristẹni lónìí ìwà àwa Kristẹni lénìí òyìnbó ń pè ní a sorry state ó wà ní a sorry state ó bà inú jẹ́ lọ́pọ̀lọpọ̀. Kristẹni lónìí ò tiẹ̀ mọ̀ nǹkan tó ń pè ní ṣé moral ti ẹ̀wà náà sọ̀rọ̀ ní ká tó máa sọ̀rọ̀ righteousness ká sọ̀rọ̀ holiness ṣé moral wà látọ̀dọ̀ àwọn olórí gan àwọn tẹ́ ti rò bóyá àwọn popular àwọn yẹn gan ni àwọn tó wá jẹ́ àwọn àtẹ̀lé wọn wá fún ní license láti máa hùwà báwọn náà ṣe ń hùwà. Ẹ̀yin náà wá wọ ayé lónìí àwa tá a jẹ́ iyọ̀ ayé àwa tá a jẹ́ ìmọ́lẹ̀ ayé ẹ̀rí ayé wa báyìí ẹ̀rí ayé ọ̀hún báyìí bó ṣe wá dà tó dẹ̀ fani wípé Bíbélì sọ fún wa pé àwọn ọmọ ẹ̀yìn 12 wọ́n sọ ayé ìgbà tí wọ́n sorí ẹ̀ kodò. Lóòótọ́ ni pé èrò tó wà ní ayé ìgbà táwọn ọmọ ẹ̀yìn 12 kò tó ayé tiwa yìí ṣùgbọ́n ẹ̀mọ́yé Kristẹni ni. Àfi táyé àwọn èèyàn bá fẹ́ dorí kodò fúnra wọn lókù wọn ò sí wà ní impact mọ́ nínú ayé tàbá fẹ́ tanra wa jẹ. Ṣùgbọ́n tó wà ń bẹ̀ ni wípé ẹ̀yin ọmọ Ọlọ́run ní excuse. Mo máa ń gbọ́ dáadáa pé kì í ṣàtún nìkan ẹ ṣàdìbò ayé ṣe dà àwọn èèyàn bó ṣe ń ṣe nìyẹn. Ní excuse o. 1 ẹni tó bá bá wọn ṣe bó ṣe ń ṣe tó bá forí kóńbẹ̀ kó fara mọ́. 2 Bíbélì sọ ọ̀rọ̀ kan tó bà mí lẹ́rù lọ́pọ̀lọpọ̀ nínú ìwé Galatians chapter 6 verse 5. Bíbélì ní nítorí pé olúkúlùkù ni yóò ru ẹrù ara rẹ̀. Òótọ́ tó wà ń bẹ nìyẹn tó máa ní oníyà ló máa jẹ tó jù. Bíbélì ò sọ pé oníyà ló máa jẹ tó jù because Bíbélì sọ ní pé oníyà ló máa jẹ gbogbo nǹkan pátápátá á jẹ àwọn omi sí tó bá ṣàwọn gan ló máa lọ gbómi ẹwọ́ ìdànù. Tí Bíbélì sọ fáwa nìyẹn àwa dẹ̀ dì í mú torí pé tí àwọn ará àgbà ni ò bá bọ́ yóò lọ́wọ́ punishment ẹ̀ṣẹ̀ wọn mí mọ́ nǹkan táwa fi ṣòrí ń gbà yẹn ẹ̀rí so lónìí kóòdù mẹ́rin ni ìhùwàsí àwọn ènìyàn kóòdù mẹ́rin ni òfin mẹ́rin ni ṣùgbọ́n 12 lè ṣiṣẹ́ lé lórí lónìí tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ á parí ẹ̀ tó ti máa ní kí n ṣe mẹ́rẹ̀ẹ̀rin lónìí àkókò máa lọ mọ́ wa kó máa lọ mọ́ wa. So kí wá ní àwọn òfin wọ̀nyí what are these moral codes so yẹ kí tó yẹ ká mú ní ọ̀kúnkúndùn. Ìṣẹ́rí kíní kan ló máa ń
àwọn bàbá mi kan wọ́n ní kíní kan máa ń fún àwọn ní headache but kò fẹ́ mi ní headache ohun tó fún mi ní concern ló fún mi ní concern kíní kan ló máa ń sábà fún mi ní concern tá a bá ti ń sọ̀rọ̀ nípa àwa kìrìsìtẹ́nì ẹ̀yọ̀ àti ọ̀rọ̀ Ọlọ́run ó ṣe láàánú lónìí tó pé nǹkan táwọn èèyàn máa fẹ́ gbọ́ ni pé what my pastor said wọ́n ní my GO, don't you know what my GO said? Don't you hear what my bishop said? Don't you hear what my pastor said? Ní ó sọ wọn ká tó gbọ́ pé don't you know what the Bible says? Ẹ̀rí thus says the Lord bí àṣà àbọ̀dá wa kan á ní thus says the Lord òun la dúró lórí ìjọ wa mo like ọ̀rọ̀ yẹn gan èmi náà ti ń dọ́gbọ́n lò thus says the Lord ohun tí Ọlọ́run kíni ọ̀rọ̀ Ọlọ́run sọ báwo ṣe ní ká gbègbè ayé wa kì í ṣe ẹnikẹ́ni irú ipò tó bá wù kó jẹ́ kó lọ jẹ́ sílé dádì ẹ̀ but nínú ọ̀rọ̀ Ọlọ́run ò ní gbogbo nǹkan wá so the first moral code ẹ̀yìn òfin àkọ́kọ́ ò ní the sin of speech ẹ̀yìn ó yẹ ká ìyẹn ni pé ẹ̀ṣẹ̀ ọ̀rọ̀ sísọ ṣe tí èèyàn Bíbélì gan sọ fún wa pé ẹni tó bá ti tẹ́yìn bá pè rẹ̀ ní kìrìsìtẹ́nì ṣùgbọ́n tí ó lè kó ahọ́n ẹ̀ ní ìjánu wọ́n ní gbogbo ìsìn ẹ̀ pátápátá òtún bá ń tẹ òfútù fẹ́ẹ̀ tẹ̀ ni tí Bíbélì sọ nìyẹn so ló fi jẹ́ òfin moral code àkọ́kọ́ òfin àkọ́kọ́ tó yẹ kí èmi àti ká mú ní ọ̀kúnkúndùn ó ní ẹ̀ṣẹ̀ ọ̀rọ̀ ẹnu ẹ̀gbọ́n kan tí ayé sọ ni tó bá jẹ́ ọ̀rọ̀ ẹnu wọ́n ní o lè sọ nǹkan tó bá lè sọ láti popular tàbí tó bá lè yọ nínú ìṣòro kan o lè sọ is acceptable so òun ló fà á lónìí tẹ́ fi rí pé irọ́ oh my God even nítorí fóònù tó ti dé yìí Ọlọ́run mi ò tí àwọn tó bá ń parọ́ tẹ́lẹ̀ tó wá pé irọ́ wọn primary and nursery school ní eléyìí báyìí PhD holder ní gbogbo irọ́ tó ní the first time tí ma ní experience yẹn mi ò ní tẹ́lẹ̀ mo ní àǹfààní láti wọ bọ́ọ̀sì gbòòrò ní ọdún yẹn lọ́hùn ẹ̀rí wọn Ọlọ́run mi mo jókòó sínú bọ́ọ̀sì gbòòrò kí gbogbo alámà mọ ìlú Èkó ṣùgbọ́n màá ṣàjúwe díẹ̀ ẹ̀rí mo gbéra ní ìlú kan náà gbé ní Ìkọ̀tún Ègbè mo ń lọ sí Mùṣín ẹ̀rí adẹ̀ṣẹ̀ṣẹ̀ wọ mọ́tò ní Ìkọ̀tún Ègbè ní in fact èrò tí ìkan arákùnrin kan wà lẹ́gbẹ̀ẹ́ mi ló gba call hello yeah mo ní oh my God mo ní mo ti fẹ́ débẹ̀ in fact wo tó yẹ kó lè jáde kó yọjú lórí veranda wa máa wò mí Ọlọ́run mi o mo dúró ṣàpẹ́ first time experience mi nìyẹn ìyàlẹ́nu tó wà mẹ́rin pé bí èrò ṣe pọ̀ tó ní mọ́tò yẹn kò sẹ́ni tó ṣe ẹ̀gbẹ̀gbẹ̀ báyìí kò sẹ́ni tó ní ha kò sẹ́ni tó ní he orúkọ àwọn kan ṣe tiẹ̀ lọ ni wọ́n ti use mọ́ èmi ò mọ̀ pé wọ́n use mọ́ ni mo wá ṣàwo ẹni ó yà mí lẹ́nu pátápátá in fact ó dé stage kan àwọn tí ó rí nǹkan tí mò ń ṣe ó yà wọ́n lẹ́nu pé mi náà ń ṣe bẹ́ẹ̀ so wọ́n láti ẹni tó jókòó sábà mi náà ìpọ́n nǹkan tí ẹni yẹn sọ ni olówó tó bá yọjú lójú tó bá yọjú ní bàrádà ilé ẹ̀ wọ́n á máa wò ó tó ń rìn bọ̀ àdẹ tí ìkú ò ní Kọ̀tún ìrìn àjò yẹn tí ò bá sí ó dọ̀pù ó yẹ kó gbà wá tó bí 30 minutes ká tó débẹ̀ irọ́ wọ́n á níbo lẹ́wà mọ́mì níbo lẹ́wà wọ́n á ní mo wà ní ẹ̀bẹ̀jẹ̀ kí n lo ìlú mi pẹ́rẹ́ ìgbóyà mo ń tájẹ́ẹ̀tì àwọn ará kan ni wọ́n á níbo lọ́wà wọ́n á ní kẹ́ni àdúgbò yìí mo wà báyìí ẹni ẹ̀dẹ́ ó dẹ̀ ń wẹ̀ lọ́wọ́ lé ẹ̀ ni irọ́ ti wá common láyé tàwa débi pé wọ́n ti wá classify ẹ̀ white lies yellow lies red lies wọ́n ní àyà yìí lẹ́nu nígbà tí pásítọ̀ bá wàásù pé kò sí nǹkan tó burú tẹ̀ ń bá lo white lies wọ́n á máa wá àwọn ẹsẹ̀ Bíbélì kan torí pé wọn ò mọ àṣà ìlú yẹn ẹni mo ti ní pásítọ̀ tó ń wàásù nípa Abraham àti Sarah ó ní kò séwu mbẹ nígbà téèyàn bá white lies ó ṣe nǹkan tó máa ń dùn mí lọ pẹ̀lú àwọn tó ń pẹ̀lú àwọn ìránṣẹ́ Ọlọ́run wọ̀nyí ni pé wọ́n á máa parọ́ wọ́n á máa sọ blasphemy wọ́n á máa sọ ọ̀rọ̀ tí ò mọ́pọlọ dání still wọ́n á máa sọ wọ́n á máa làágùn wọ́n máa tẹnu mọ́ wọ́n pé àwọn yóò máa lẹ́rìí ọkàn mọ́ o ẹni ó ní Abraham ó ló parọ́ jò yìí èmi kò sọ òun ló sọ bẹ́ẹ̀ ẹ̀rẹ̀ ní ha ó ní Abraham parọ́ jù yìí mà imagine ó wá mọ̀ bí tó ń kóòtì ó nígbà tó fẹ́ wọ̀ ọ̀lú yẹn báyìí ó ní Abraham pé ìyàwó ẹ̀ pé jọ ó má pa mí o tó má ti bèrè brother ni mo jẹ́ sí ẹ o má pa mí o wọ́n á mi mú láwọn yóò mọ Bíbélì actually brother ni Abraham jẹ́ sí Sarah
nígbà tí tònútònú ẹ̀ lọ relatives ni wọ́n ẹ̀rí mọ̀lẹ́bí làwọn méjèèjì ayégbà tá à ń sọ wọ̀nyí èèyàn lè fẹ́ mọ̀lẹ́bí ara ẹ̀ ẹ̀rí but kò lè wá jinlẹ̀ nítorí pé kí ni irọ́ ti pọ̀ jù lẹ́nu ẹ̀ so a máa wá ẹsẹ̀ bíbélì láti fi kọ́ àwọn ọmọ lẹ́nu mo sọ fún ẹlẹ́kẹ̀ẹ́ mo ní n táwọn tó ń wà lórí pẹpẹ ń kọ́ bó ṣe ń sọ̀rọ̀ bó ṣe ń wàásù bó ṣe ń hùwà ló ràn wá báyìí o táyé fi dọ̀ràn bó ṣe dà ẹ́ ṣùgbọ́n ẹ wo kò sí pé bóyá ọlọ́run mo náwó sókè ọlọ́run yẹn kí ló fẹ́ sọ ẹjọ́ kí iṣẹ́ bí mi pásítọ̀ mi ló líìdì mi báyìí kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ ní ìjọba ọ̀run ìyẹn la fi sọ wá pé mọ́ra kò rí ẹ jẹ́ ká dìmú dáadáa ẹ̀rí nǹkan tí ẹ̀mí ayé á sọ fún wa nìyẹn ẹ̀mí ayé á sọ pé o lè porúkọ ọlọ́run porúkọ ọlọ́run say my God ẹ̀rí lẹ́jọ́ mẹ́ta ìmọ̀ ń kọ́ ẹ̀kọ́ kan níbi kan mi ò ti bẹ̀ mọ́ mo wá ń sọ fún àwọn tó wà ń bẹ̀ mo ṣàpè workers ni wọ́n àmọ́ tí wọ́n ti bẹ̀ workers ni wọ́n ẹ̀rí wọ́n á kọ́ wọn ní ẹ̀kọ́ yẹn wọ́n sọ wọn pé ó ṣe ní láàánú lónìí pé àwọn èèyàn kan àwọn wòlíì gbogbo àwọn pásítọ̀ gbogbo wọ́n máa pe ọlọ́run tàbí ká máa rìfáà sí bí ìgbà tó jẹ́ pé wọ́n rìfáà sí àbúrò bàbá wọn tàbí ọmọ tán rán school máa wò wọ́n títí báyìí pé orí àwọn yóò dẹ̀ gbé ìdájọ́ ọlọ́run tó bá dé o mo ṣe máa ń sọ nìyẹn ilé máa rí ọ̀pọ̀lọpọ̀ wọn nígbà tí calamity bá dé bá wọn báyìí èèyàn gbárí ẹ̀ mú pé ìkúnlẹ̀ àbíyamọ nǹkan tó fà á ní àwọn nǹkan tó fà á nìyẹn blasphemy ti pọ̀ jù disrespect ti pọ̀ jù ẹ̀rí mo á ń ṣàlàyé fún àwọn wákàtí yẹn pé mo ní tábà sí bíbélì táwa ní ọlọ́run sì wí pé ọ̀rọ̀ yẹn kì í ṣe orúkọ ọlọ́run ló jẹ́ ọlọ́run táìtù ni mo ní nígbà tí àwọn tó ń túmọ̀ bíbélì sí èdè òyìnbó tó ń fẹ́ túmọ̀ ẹ̀ pẹ̀lú ìbẹ̀rù bojo ẹ̀rù ó bà wọ́n àwọn tó ń kọ ọ̀rọ̀ yẹn sílẹ̀ nínú bíbélì ní ọ̀ríjínálì ẹ̀rù bà wọ́n wọn ò lè dárúkọ mọ́ ọlọ́run lórí ẹ̀rù bà wọ́n òun náà ṣe ibùn gan orúkọ ọlọ́run tán pè ní Yahweh yẹn wọn ò kọ straight nínú bíbélì Hébérù wọn ò ta ló bí bàbá wọn dá wọn ò kọ straight ní original ẹ̀rù bà wọ́n pé akàdárúkọ ọlọ́run ṣá àwọn tó translate gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí wọ́n kọ́ wa wọ́n nígbà tó bá ti débi tí ọlọ́run yẹn wọ́n fẹ́ kọ́ ọlọ́run táìtù yẹn lásán ni o wọ́n láti lọ wọ́n fọwọ́ wọn wọ́n fọ ojú wọn wọ́n fọ etí wọn wọ́n kọ́ wọ́n ní so kíní yẹn máa á jẹ́ kó pẹ́ òun náà ṣe kó fi God tí wọ́n fi replace yẹ ní máa sọ lónìí ẹ̀ka pé God told me ìrọ́lù dẹ̀ ń pa God ò tó òdu ẹ̀ ní kíní kankan ẹ má bínú pé òyìnbó yẹn lọ mo yẹ sọmọ Yorùbá but òkodo rọrọ ni ẹ̀rí it's just unfortunate so ó ti wá jẹ́ pé lónìí wọ́n kàn máa dárúkọ ọlọ́run yẹn ṣá kì í ṣe òníkan ẹ̀mí ayé á sọ fún yín pé you can talk dirty o lè sọ̀rọ̀ bàjẹ́ lẹ́nu ọ̀rọ̀ bàjẹ́ àwọn ọ̀rọ̀ tí ò yẹ kí ká máa gbọ́ ń ta ìgbà míì gan sẹ́ẹ̀ tó bá pa àwọn adult ló ń sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tó yẹ ká máa gbọ́ nínú bedroom láàrin lọ́kọ-láya máa dúró sí gbàgbà máa sọ ẹ̀rí mo ní àǹfààní láti rírú example bẹ́ẹ̀ lọ́jọ́ kan mo kàn jókòó pé ẹ jọ̀ọ́ báwo la yìí ṣe máa rí in the next 10 years bàtà tí mo sọ ń lọ bí 15 years ago ni mo rí ẹ̀kọ́ yẹn ní ìsìn báyìí mo wá ní answer mi ọjọ́ yẹn mo wá rí my lifetime mi ò gbàgbọ́ àwọn ìyàwó ilé kí tí ṣe bóyá wọ́n ṣe ń wọ́kọ wọ́n ti lọ́kọ tí wọ́n ná ẹ̀rí wọ́n wá wà lẹ́kùnlélé gbogbo wọn rọṣọ mọ́yà àwọn ọkùnrin náà wà ní rí abẹ àwọn young men tí ò tí ì lọ́kọ tí ò tí ì níyàwó sọ́rí àwọn ọ̀dọ́mọkùnrin tí ò tí ì níyàwó wọn wà bẹ́ẹ̀ náà wọ́n ń sọ àwọn dirty languages báwo lọ́kọ tiẹ̀ ṣe ń ṣe báwo ní kí mọ́kànlá dé mọ́kànlá wọlé ní pé ṣé èèyàn làwọn yà bẹ̀ràn kó ẹ̀rí ní láìta wà kò tiẹ̀ sí múra mọ́ ẹ̀rí kan tó dẹ̀ fa ni wípé orí pẹpẹ ẹ̀rí ó ti sọnù pẹpẹ ti bàjẹ́ ẹ̀rí tẹ́ bá dẹ̀ wo àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tó pẹ́ra wọn ìránṣẹ́ Ọlọ́run lónìí ìsọ̀rọ̀ sí wọn ìwà wọn ìwàásù wọn ó máa ń jẹ́ kí inú èèyàn sọ kúlúkúlú pé ibo láyé yìí ń lọ mo kàn máa ti máa bá àwọn tá a bá bá àwọn ọmọ sọ̀rọ̀ nílé tá a bá wọn bíbélì máa ní ẹ̀yin irú yìí mo pìtì jù máa ní àwọn ọmọ tẹ́yìn máa bí mo á pìtì wọn dọ́ba báwo láyé ṣe máa rí gbogbo àyẹn nígbà tó rí báyìí tẹ́ bá wo ìwé Ephesians chapter 4 verse 25 máa yọ ni 25 29 31 bá ṣe máa ṣe nìyẹn Ephesians chapter 4 verse 25 verse 29 and verse 31 béèrè nítorí náà ó ní ẹ fi èké ṣíṣe sílẹ̀
kí olúkúlùkù yín kí ó máa bá ọmọnìkejì rẹ̀ sọ òtítọ́. I don't see what is hard in that. Tẹ́nìkan bá ṣe nǹkan tí ò dáa, ẹ bá sọ òtítọ́. Ẹnìkan tẹ́ ń ṣe sà, tẹ́ ń ṣe mà kò dáa, tí Bíbélì recommend fún wa nìyẹn, ká máa bá ọmọnìkejì wa sọ òtítọ́, ká má tanra wa jẹ. Ó nítorí ẹ̀yà ara ọmọnìkejì wa ni àwa jẹ́. Verse 29, ó ní ẹ má ṣe jẹ́ kí ọ̀rọ̀ ìdìbàjẹ́ kan ti ẹnu yín jáde. Ọ̀rọ̀ ìdìbàjẹ́, like bí Yorùbá yẹn ṣe sọ yẹn gan, let no corrupt word. Àwọn yẹn ti corrupt lónìí. Things that comes from their mouth, things that comes out from their mouth, things that they said, and even things that they are even saying, even as we speak, and corrupt words. Àwọn ọ̀rọ̀ ìdìbàjẹ́, àwọn ọ̀rọ̀ rírùn, àwọn ọ̀rọ̀ tí ò yẹ ká máa gbọ́ níta, etí àwọn ọmọdé gan ń gbọ́, ẹlòmíì ò kíá, òbí mi ò kíá, tó bá yàtọ̀ ọmọ yẹn bá yẹ kò kí wọn láyé ló ń ṣe irọ́ dẹ̀ ni, morally àti fail. Verse 31, ó ní gbogbo ìwà kíkorò àti ìbínú àti ìrúnú àti ariwo. Ṣe ni loud ariwo is part of it. Ariwo is part of it. Kí àwọn òyìnbó á sọ pé ó wà lousy. Ẹlòmíì àkàn wà ní ẹlòmíì gan àgbàlagbà míì mọ ibi tó yẹ kóun ti sọ̀rọ̀ àti ibi tó yẹ kóun ti sọ̀rọ̀. What is wrong with it? Ojú á máa ti àwọn tó ń gbọ́, bá tí èèyàn bá ń sọ̀rọ̀. Ó ti fail morally nìyẹn. Ó ní àti ọ̀rọ̀ búburú ni kí á mú kúrò lọ́dọ̀ yín pẹ̀lú gbogbo àrankàn. The Bible emphasize it. Ó tẹnu mọ́ àwọn olùgbé ayé bẹ́ẹ̀ tí ò ní jẹ́ kí ìṣerere kó bá àwọn aláìgbàgbọ́, kó lè bá wa gan fúnra wa. Báwo ló ṣe fẹ́ bá àwọn aláìgbàgbọ́? Ara iṣẹ́ tá a dẹ̀ rán wa ni pé kí ìwà wa, ìmúra wa, ìsọ̀rọ̀ wa kó yàtọ̀ sí ti àwọn aráàta. Àbẹ́rẹ́ ẹnìkan béèrè ìbéèrè kan lọ́wọ́ mi lẹ́jọ́ mẹ́ta nípa ìhùwàsí àwọn pastors wa gbogbo, pàápàá àwọn pastor wa tó jẹ́ ọmọ Nàìjíríà anywhere in the world, tó jẹ́ ọmọ Nàìjíríà, tí wọ́n fi pẹpẹ wọn, pulpit wọn tán fílẹ̀ fáwọn comedians. Abẹ́rẹ́ lọ́rùn pé ṣé ó ti ẹ̀dá pé church wọn pé wọ́n invite comedian, but ọkàn ń ta gbogbo wọn tó ń ṣe ń jọ yẹn, àwọn èèyàn kan rẹ̀ níbi ẹlẹ́yà ni. Mo ní excuse ma, ọ̀rọ̀ tẹ́ sọ yẹn á dẹ̀ dá fún yín bẹ́ẹ̀ ṣe gbé jáde. Ẹni wọ́n rẹ̀ níbi ẹlẹ́yà exactly bó ṣe lójú tèmi náà nìyẹn. Wọ́n ní ṣó dáa, ẹ ti sọ answer, ẹni ọkàn yín takò. Mo ní ọkàn yín bó ṣe takò yẹn bẹ́ẹ̀ náà lọkàn mi takò bẹ́ẹ̀ ti sọ yẹn, torí pé ọkàn wa ò sí níbẹ̀. Ẹ̀rí mo sọ fún wọn, mo sọ fún mọ́mí yẹn, mo ní ṣe rí tó bá ti mú any pastor tó bá yí the pulpit ẹ̀ fún comedian, a professional comedian, abomination ní létí Ọlọ́run. Wọ́n ní mo ní bẹ́ẹ̀ ni, mo ní kàn lọ kọ́ síbi kan pé mo sọ pé abomination ni. Mo ti bá ọ̀pọ̀lọpọ̀ pastor argue dáadáa rí, eventually wọ́n gbà pẹ̀lú mi, wọ́n dákẹ́. Ẹlòmíì ní kí ló máa ṣe báyìí nínú wọn, kí ló máa ṣe báyìí, ẹ padà lọ bá Ọlọ́run ni. Ẹ wá consecrate orí pẹpẹ yín, ẹ wá tún yà sí mọ́lẹ̀ kan sí pé Olúwa látòní lọ mi ní dánrú ẹ̀wò mọ́. Ẹ wò tabari ẹni comedians tó bá per adventure tó bá gbọ́ èrò bẹ́ẹ̀ bọ́ tá a lè sọ, tó bá gbọ́ ẹ̀kọ́ yìí, mo fi Ọlọ́run bẹ́ẹ̀ tí pastor kan bá ní kó máa bọ̀ ní church, tí comedy bá wù ẹ́ ṣe lọ sí ibi tán ti ń ṣe comedy canteen àbí ní ìrẹ́nu yìnyín bí i canteen lẹ pè mí tí ẹ mọ̀ àwọn pé comedy kìíní kan ibi àwọn àgbáríjọpọ̀ àwọn comedy àwọn èèyàn ara tíkẹ́tì wọn á fowó wò yín ẹ dẹ̀ ṣe rere ń bẹ̀ lórúkọ Jésù Kristi. Iṣẹ́ tó dáa ni iṣẹ́ tó mú kí ọkàn bọ̀ lórí pẹpẹ ètò wa burú jù. Orí fídíò pásítọ̀ kan tó pa ń pera wọn ní àwọn pásítọ̀ àgbáyé, ara àwọn pásítọ̀ àgbáyé, ó rẹ́rìn bí wèrè ní ó pe comedian wà lórí pẹpẹ, ó dẹ̀ rẹ́rìn bí wèrè lórí iṣẹ́ pẹ̀jú wọlé tí ẹ bá ń rẹ́rìn. Táwọn comedian bá dẹ̀ fẹ́ ṣe inú mi dùn, á dá fẹ́yìn comedians wọ̀nyí. Àwọn pásítọ̀ ìránkọ́ bẹ̀ sí mess, wọ́n máa mess wọn, wọ́n máa sọ̀rọ̀ bàjẹ́ sí wọn, sí ìwọ̀n tó gbowó lọ́wọ́ wọn. Ẹ̀rí àwọn kan bá wọn yẹn ẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ ni, ẹ̀ṣẹ̀ ẹnu sísọ, ẹ̀ṣẹ̀ morality ó ti fail ló fà á tẹ̀fi irú àǹkan bá wọn yẹn. Ẹ̀rí orí pẹpẹ kí ọ̀rọ̀ Ọlọ́run jáde lọ́wọ́ agbára lórí pẹpẹ, kí ẹ̀mí mọ́ kó back ẹ̀ ẹ̀yọ káyé àwọn èèyàn kí it's not for indecent jokes and dragging others in the mud, máa wọ́ọ̀yàn lẹ̀, àwọn ọ̀rọ̀ kò bá kú gbé ẹ̀yọ, it's not really for the church. Ọlọ́run kú ṣàánú wa. Well, I stand to be corrected o. Àwọn èèyàn máa ń like káwọn èèyàn máa ti question sí mi lọ́wọ́ agbára pé àgbà inú máa ń dùn sí.
Number two, mo sọ wá pé méjì náà máa ráyè ṣe léni. The second moral code, the sin of sex. Ẹ̀ṣẹ̀ ìbálòpọ̀, the sin of sex. Ṣé rí tá bá pass code àkọ́kọ́, ẹgbẹ́ tá bá yege nínú code àkọ́kọ́, yẹn ni pé ẹ̀ṣẹ̀ ìsọ̀rọ̀ tí a ò dẹ́ṣẹ̀ nípa ìsọ̀rọ̀. Àti máàkì ìjọba ọ̀run wa lọ nìyẹn. Bẹ́ẹ̀ ni mo sọ fún wa níbi tí ẹ̀ṣẹ̀ yẹn tó wọdé. Elékejì náà ètò wa burú jù bẹ́ẹ̀ gangan wá nìyẹn. Ṣé number two yìí, in fact ó fẹ́ wá jẹ́ pé àgbèrè àti panṣágà ó làwọn tó pera àwọn ìránṣẹ́ Ọlọ́run láì ta wà ẹ̀ tán fi wá ń ṣàgbéjì ara. Bóyá ó dà pé wọ́n ní bígbà tó yẹ pé ẹlòmà bígbà tó yẹ pé wọ́n ní òrìṣà kan tí wọ́n bọ̀ tó yẹ pé nítorí òrìṣà yẹn bè lọ wọn ni pé as many as obìnrin tẹ́ bá ti lè bá ṣàgbèrè àti panṣágà òun lè ṣe máa promote lè ṣe máa popular sí bó ṣe rí lójú mi gẹ́lẹ́ nìyẹn. Torí pé kí ló lè bá yẹn wá nítorí Ọlọ́run, kí ìránṣẹ́ Ọlọ́run kó ṣàgbèrè, ẹ jọ̀ọ́ kí ló lè bá yẹn wá, kí ló lè mú ṣe bẹ́ẹ̀ tó wá pé ó ní ẹ̀mí Ọlọ́run nínú ẹ tó claim pé ó jẹ́ ìránṣẹ́ Ọlọ́run yẹn. Àgbèrè is not even the last option fún nínú gbogbo nǹkan pátá. Mo ti rí ìránṣẹ́ Ọlọ́run tán purọ́ mọ́ rí o pé ó fẹ́ rape, ó fẹ́ oníká máa fẹ́ra wa, wọ́n purọ́ mọ́ mo tẹ̀lé bàbá kan tán purọ́ mọ́ tó pé irọ́ yẹn last to 7 years káṣírí tó tú. Tẹlumi máa ń yá tó bá purọ́ mọ́ báyìí within 3 days àṣírí á ti tú purọ́ ni. But bàbá yẹn ń lọ bí 7 years káṣírí tó tú pé wọ́n purọ́ mọ́ ni. Ṣùgbọ́n nígbà tí àṣírí tú tán, Ọlọ́run wá lo business ẹ̀ gbé bàbá yẹn ga times 1000 ń gan òun rí. In fact dáàdì yẹn sọ fún mi lọ́dún yẹn náà pé àbíkẹ́ lómi tiẹ̀ tún blackmail wọn ni because Ọlọ́run so in fact nǹkan tí wọn ò rí ṣe in 35 years as a minister of God wọ́n ṣe within 8 months. Ẹ̀rí nígbà tí àṣírí tú tán. But nǹkan tí mo sáré sọ bẹ́ẹ̀ ni pé tá a bá wo level àgbèrè ní ìjọ lónìí látòrí pẹpẹ bẹ̀rẹ̀, in fact kò fún yàn ní hope. Ó wá ń validate ọ̀rọ̀ Jésù pé tí ó tó bá padà wá so máa tún so oh God. Ìgbàgbọ́ náà rí ìgbàgbọ́ ẹ̀ táwọn kan kú lé lórí, ìgbàgbọ́ táwọn kan tó yẹ pé Bíbélì wọ́n ṣàbẹ̀yẹ kó dọ́wọ́ yín kó dọ́wọ́ mi kó dọ́wọ́ gbogbo èèyàn táwọn wọ́n sun ẹlòmíì wọ́n dáná sun láàyè wọ́n pa ó kátẹ̀nà kọ́ paná kan tó dáná sun ìbàdàn wọ́n dáná sí láàyè tó kéke orú tó fi kú. The same ìgbàgbọ́ náà là ń ṣe bálabàlá yìí, the same ìgbàgbọ́ ọ̀nà ń ṣe àgbèrè wọ́n ti ẹ̀ sọ have sex whenever you want with whoever you want as long as it is safe. So safe sex nìkan náà ń sọ láì tàn àwọn ẹ̀tẹ́ báwo dáadáa ní tí ẹ̀mí ayé ń sọ lọ́wọ́ báyìí ni pé safe sex ni o. So àti ẹ̀rí bí tán ti ń pín condom fáwọn married people, wọ́n máa pín condom fáwọn married people. Tó yẹ pé wọ́n dẹ̀ sọ fún condom yẹn nílò nílé o pé tí máa dábẹ́ torí àwọn àrùn tó wà ń gbòòrò tẹ́ bá ní gẹ́ẹ̀dì tẹ́ bá fẹ́ sáré ṣe casual sex ayé mi o tí n bá ń gbọ́rọ̀ yẹn máa ń banú yẹn jẹ́ ni bó ṣe máa ń excite àwọn kan kò yé mi abẹ́rẹ́ bẹ́yìn. Ara ẹ̀mí ayé ló sọ pé you can cheat early, you can cheat on your spouse, o lè cheat on your spouse, you can have an affair. Wọ́n tẹ̀ máa ń sọ̀rọ̀ kan tó dirty, wọ́n á ní kí ló máa ń pè kí ní ẹ̀nà tẹ́nìkan tó bá ń lost, tí ó béèrè pé nìyẹn ó lẹ́ni yẹn lost, ló ń flirt, ẹni ó fẹ́ crush ṣe inú yẹn ni mi ò ti rí ẹjọ́ máa sọ sókè jáde ẹjọ́ tẹ́ bá mi ògbó yìí much ẹgbẹ́ crush ẹni I have a crush on my ọ̀gá. Ó yẹ kán yọ gbé yín ẹni ẹ̀dànù náà ká tó pọ́níṣẹ̀ kan yọ gbé yín ẹ̀dànù náà ẹ̀yọ̀ bóyá ìyẹn àti jẹ́ kó gíláàsì kó bú sẹ́kún ẹ̀rí. Àṣírí àwọn nǹkan bá wọn wọ̀nyí òun ló fà á lóyún tó fi jẹ́ pé àdúrà ò gbà mọ́, òun ló fà á lóyún tó fi jẹ́ pé ìbànújẹ́ ti pọ̀ jù, òun ló fà á lóyún tó fi jẹ́ pé kìrìsìtẹ́nì àjálù mi àṣẹlẹ̀ sí a máa bẹ̀ pé ṣọ́lọ́run ò sí ni, òun ló fà á lóyún tó fi jẹ́ pé àdúrà títí gbàwẹ̀ títí bẹ́ẹ̀ àdúrà tàwa kò scratch ohunkóhun nínú ìṣòro ayé wa. Òótọ́ tó wà ń bẹ nìyẹn. Ìdí ni pé àwọn tó gbà rìnrìn àjò Ọlọ́run gan ká àwọn gan ti dọ̀ràn, wọ́n ti dájá, ẹlòmíì ti dájá nínú wọn, àwọn mọ́mì kan sọ story kan fún mi nígbà kan ó bà mí lójẹ́ lọ́pọ̀lọpọ̀. In fact mi ìsúnkún yẹn jáde but mo try láti resist omi yẹn kó má jáde pé ẹ̀rí bí àwọn arábí ṣe ń kó àwọn lọ sí ọ̀run àpáàdì. The same religion náà sọ pé God is good all the time especially to me. God is not good all the time.
tó ní Ọlọ́run ò dùn sí ẹlẹ́ṣẹ̀. Tí omi ìyà ẹlòmíì bá kún, tí calamity bá dé, wọ́n á ké pé ta ló ṣẹ̀. Mọ́mì yẹn ní àwọn ò kì í ṣe Kristẹni àtọ́, ṣùgbọ́n àwọn wà converted. Ọ̀rẹ́ wọn kan níbi iṣẹ́, òun ló convert wọn, kì í ṣe orílẹ̀ Nàìjíríà náà ń gbé, òun ló convert wọn from Islamic to Christianity. Wọ́n nígbà tí wọ́n làwọn dẹ̀ fẹ́ràn àwọn Kristẹni, even gbà táwọn ń dàgbà, wọ́n like religion yẹn, but eventually wọ́n gbà wọ́n ló ké àwọn fún wa lọ church. Ọ̀rẹ́ wa kúkú máa bọ̀ church wa ẹ̀rí, wọ́n lọ́jọ́ táwọn dé church yẹn báyìí, ọjọ́ tó wọ́n kàwé ẹ̀wọ̀n àlejò tuntun kọ́ kó dé, tàbá wo màmá mi yẹn náà wọ́n fáyìn ṣe àpótẹ́ bá fáyìn wàhálà tó ń láyé tà wá, wọ́n fáyìn dáadáa. Àwọn àlejò wọn bọ́lá aṣọ́dẹ̀ dá lọ́rùn wọn. Pastor ní see me in my office. Ọjọ́ tó ń wọ church for the first time in her life, ntí pastor dẹ̀ sọ fún wọn, kò bá wọn sọ̀rọ̀ ìwé Ọlọ́run, kò bá wọn sọ̀rọ̀ bẹ́sẹ̀ wọ́n ṣe máa múlẹ̀ nínú ìgbàgbọ́, kò bá wọn kò béèrè ìṣòro tán ní, ó ní mo fẹ́ kí mi àti yín máa fẹ́ra wa. Bẹ́ẹ̀ni mo fẹ́ kí mi àti yín máa fẹ́ra wa. Àwọn ọmọ mi dẹ̀ sọ fún mi pé wọ́n ní àwọn rò pé ẹnu pastor lọ́wọ́ ti ń jáde pé nǹkan tó normal ni. Mo ní ṣe pastor yẹn tí kò níyàwó mà, wọ́n ló ní, kò bímọ, wọ́n ló bí, báwo lè ṣe lè rò bí ẹ̀yẹn normal. Wọ́n ní inú religion wọn àwọn èèyàn kì í ṣe part of yẹn, oníkádùn ẹ̀yàn má gbà. Wọ́n láwọn kàn wọ́n wẹ̀ pé àwọn náà ń wá bàbá aláàánú tẹ́lẹ̀, ṣe mọ̀ pé ẹni tó wà bàbá aláàánú tẹ́lẹ̀ yẹn nígbà tó pàdé ìránṣẹ́ Ọlọ́run ló yẹ kó wá fi ẹsẹ̀ lé ọ̀nà tó tọ́, a máa build ẹ̀, a wá fi òye ọ̀rọ̀ Ọlọ́run yé ọ̀nà ẹni abẹ́rẹ́ sí là. Wọ́n láwọn ní no problem. Wọ́n ní ṣùgbọ́n bọ́lọ̀ ṣe máa wá ṣàánú wọn, torí pé Ọlọ́run rí ọkàn wọn, bọ́lọ̀ ṣe wá ṣàánú wọn ní ó máa ṣe o. Mo yín sọ yìí, I'm not happy at all. Wọ́n ní bọ́lọ̀ ṣe fẹ́ tọ́lọ̀ máa ṣàánú wọn ni wípé ẹnìkan kan fún wọn ní ohun àánú ni. In the same church, kò mọ̀ kó tó ṣẹlẹ̀, wọ́n kàn jáde church náà ni, bó ṣe kó lọ ní ọ́fíìsì pastor báyìí, so tó rẹ̀ àìpẹ̀lẹ́, you are welcome ma, the glory of the Lord is shining upon you, it is well with you, please ẹ máa bọ̀ ń ta. Ẹjọ́ ṣe máa ń gbọ́ program wọn àánú, wọ́n láwọn ní kí ló ń jẹ́ bẹ́ẹ̀, ṣe bí Yorùbá ni wọ́n níbẹ̀ lóda, ẹ mú fóònù yẹn wá. Wọ́n ní àwọn ọmọ mi yẹn dẹ̀ lọ sí Play Store, wọ́n download ẹ̀, wọ́n ní káwọn gbọ́, táwọn bá like ẹ̀, bó ṣe episode kan náà gbọ́ tí wọ́n like ẹ̀, kàn delete ẹ̀. Wọ́n ní wọ́n á sọ fún wọn ní excuse sí ìyàlẹ́nu wọn ní ọjọ́ yẹn, ohun tí pastor bá wọn sọ yẹn, orí ẹ̀ ni mo tẹnu mọ́ jùlọ nínú program. Wọ́n ní kan tó dùn wọn ni pé àwọn àmọ́ èyí táwọn gbọ́ gangan, wọ́n náà kàn stroll àwọn kan tẹ̀kan ni. Wọ́n ní ọ̀rọ̀ àgbèrè ni mo mention jù lọ́jọ́ yẹn. Wọ́n ní àyà wọn já. Ìgbàgbọ́ wọn ni pé ó dàbí pé Ọlọ́run àwọn Kristẹni wọ̀nyí wọ́n ti táṣìírí wọn fún Àrábì. Ìgbà yẹn náà wọ́n wá mí ìsàn fún máa bá mi sọ̀rọ̀ ńgbà yẹn. Adẹ̀dùpọ̀ lọ́wọ́ Ọlọ́run kó wọ́n ní sùúrù díẹ̀ fún wa. Wọ́n bá mi sọ̀rọ̀, wọ́n ṣàlàyé fún mi ní ṣé ẹ̀ tí ìṣá lọ sí hòtẹ́ẹ̀lì, àwọn oníṣẹ́ bá wọn sọ ni pé àwọn sọ pé next Sunday àyẹ̀yẹ̀ òun ní mo bẹ̀ yín tó lọ ẹ má fi àgbèrè kún tẹ́ bá fẹ́ kọ́nà yín là, ẹ sá pátápátá kù ṣọ́ọ̀ṣì yẹn pátápátá. Ẹ̀rí ní tó save wọn ni ẹ̀yin náà imagine èèyàn mọ Jésù rí, wọ́n á fi Jésù hàn, nígbà tí wọ́n á fi Jésù hàn tán wọ́n á mú wọnú àgbèrè àti panṣágà lọ. Ẹjọ́ wọ́n ti rún ayé kan tí a fà wá láti òkùnkùn wá sí ìmọ́lẹ̀, wọ́n á dá padà lọ sí ìsàlẹ̀ ọ̀gbun ọ̀run àpáàdì lẹ́sẹ̀kẹsẹ̀. A dúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ mi yẹn, mo dẹ̀ gbàdúrà pé èrè yẹn Ọlọ́run á fi fún wọn láyé àti ìjọba rẹ̀ tó ń bọ̀. Àràkàtà ń sọ nìyẹn, ẹ̀ṣẹ̀ àgbèrè nínú àwọn ìjọ yìí ó so common. Ẹ máa rí pásítọ̀ mi oníyàwó sílé o, àwa ní secretary, á lò ní secretary, èmi náà ní secretary náà. Ṣùgbọ́n tí pásítọ̀ bá wá ń travel, á fi ìyàwó ẹ̀ lé àwọn secretary dání, wọ́n á dẹ̀ rẹ́ǹtì hòtẹ́ẹ̀lì kan náà. Ó máa ṣe tá a bá ń wò wọ́n, tá a bá ń rí wọ́n gbà mí ni ìṣẹ̀lẹ̀ àlàánú ẹ̀yìn tó yẹ pé pásítọ̀ yín ó ti di habit ẹ̀ ìsọjí olóṣooṣù, pásítọ̀ kìíní kan ló ń bọ̀ láti Jamaica, pásítọ̀ kìíní kan ló ń bọ̀ láti Honolulu, pásítọ̀ kìíní kan ló ń bọ̀ láti Texas, pásítọ̀ kìíní kan ló ń bọ̀ láti Toronto. Àánú yín ṣe mí, àánú yín ti ṣe mí jù, àánú wọn máa ṣe mí náà ni. Ẹ̀dì pásítọ̀ àtún wá, àwa tẹ̀ṣẹ̀tẹ̀ṣẹ̀, àwa tàgbèrè, àwa tó kùnkùn, àwa tí olóńdè, àwa tún fògùn gbowó lọ́wọ́ wọn, àwa tún fún wọn lẹ̀ sínú ikú àti àìní tó pọ̀ sí. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ru àwọn ọ̀rọ̀ wọ̀nyí, ká padà sẹ́yìn, ká máa finú gbé. Ẹ̀rí pẹ̀lú ìrànlọ́wọ́ ẹ̀mí mọ́, ẹ̀rí pé Ọlọ́run á máa túbọ̀ fún wa dáadáa. Múra kò ti fail, ìbílẹ̀ ẹ̀ ti bẹ̀rẹ̀ orí pẹpẹ, ti fail orí pẹpẹ fúnra ẹ̀. Báwo pásítọ̀ mi tó bá sọ̀rọ̀ jáde lẹ́nu báyìí, ẹ kàn wọ́n pé ṣé lè ò níyè inú ni, àbí kò tiẹ̀ rántí pé pásítọ̀ ló ń gan mọ́. Ẹ̀rí pásítọ̀ mi bá tó bá wà síbi àwọn òkú kí ló ń sọ yìí ná,
àyà àwọn èèyàn máa já. Ẹ̀yin ọmọ Ọlọ́run, nǹkan mẹ́ta kan ó ní mo fẹ́ ṣàlàyé fún yín tí ẹ̀mí Ọlọ́run sọ, tí Bíbélì sọ nípa ìbálòpọ̀ sex. Nǹkan mẹ́ta ni Bíbélì sọ nípa sex. Ó dẹ̀ wà important fún wa dáadáa láti ṣiṣẹ́ lé lórí. Tá bá follow ẹjọ́, mo ń sọ̀tọ̀ fún yín, ẹni tó bá follow ọ̀rọ̀ Ọlọ́run á gbádùn ayé ẹ̀. Mo bá àwọn dáàdì kan sọ̀rọ̀, wọ́n dé láti overseas, àwọn wà ní ọ́fíìsì mi, àwọn jọ ń sọ̀rọ̀, wọ́n sọ àwọn kinní kan private ọ̀rọ̀ ni àwọn ọ̀rọ̀. Èmi náà ọ̀rọ̀ mi náà ní o, I envy you, I want to live like you, I want to gbogbo ọ̀dọ́ ẹ̀ sọ yẹn gbẹ̀dú lórí ọ̀rọ̀ Ọlọ́run. Tẹ́ bá ti lè ṣe, ẹ máa live better life, ẹ máa wà better life, ẹ máa ní relation pẹ̀lú Ọlọ́run jù mí lọ. Kò sí monopoly inú ẹ̀sà. Wọ́n nìyẹn, mo ní bẹ́ẹ̀ ni lágbára Ọlọ́run bó ṣe máa rí nìyẹn. Ẹ̀rí, wọ́n á ṣàlàyé kinní kan fún wọn, mo fi àwọn kinní kan hàn wọ́n lórí ọ̀rọ̀ Ọlọ́run. Mo ní tó rọ̀ mí lọ́rùn jù láti ṣe ni láti tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run. Ó ti so easy fún mi jù mí mọ̀ díẹ̀ pé Ọlọ́run ní ká ṣe báyìí, ló ṣe mí tí mi ṣe. Ẹni tó ní kí n ṣe bẹ́ẹ̀ yẹn kì í ṣe èèyàn lásán, kì í ṣe èèyàn, aṣẹ̀dá fúnra ẹ̀. Ẹni tí ò ní bẹ̀rẹ̀ tí ò lópin, ó ní bó ṣe fẹ́ kó ṣe ayé mi ni. Tí ò bá tiẹ̀ padà wá ṣèdájọ́ gan, mo ló tẹ́ mi lọ́rùn. Mo ní èrè ẹ̀ wà sà, èrè tó dẹ̀ ni mo ṣàlàyé fún èrè ẹ̀ wà. Ó wà àkọ́kọ́ ni pé the only place where sex is allowed is within marriage. Tó ẹ̀ nìyẹn. Ibì kan péré tá a ti gba ìbálòpọ̀ láàyè, tọ́lọ́run ti gbà láàyè, òun nínú ìgbéyàwó. Anything less than that, àgbèrè àti panṣágà ni combine. Anything bá ti àtúntò nǹkan tí mo sọ yẹn. Bíbélì ò ní third option, kò ní second option. The only option tó ní ni pé sex is beautiful when it is done within the marriage. Hebrews chapter 13 verse 4. Bíbélì sọ kìíní kan níbẹ̀. Ó ní kí ìgbéyàwó lọ́lá láàrin gbogbo ènìyàn, kí àkété sì jẹ́ aláìléèrí, nítorí àwọn àgbèrè àti àwọn panṣágà ni Ọlọ́run yóò dá lẹ́jọ́. Ọlọ́run máa sọ wọ́n yàn pé ìdájọ́ Ọlọ́run ó yàtọ̀ pátápátá sí ìdájọ́. Tí Ọlọ́run bá gbé ìdájọ́ ẹ̀ sílẹ̀, kò tí ì ṣe ń tàn láyè tó lórí láti fi gbé ìdájọ́ Ọlọ́run. Òótọ́ tó wà ń bẹ nìyẹn. Mo like bí a ṣe sọ, ó ní marriage is honourable among all and the bed undefiled. Àkété yín ò gbọdọ̀ wà undefiled. Gẹ́gẹ́ tí lọ ṣe déédéé níbi kan tán, kẹtọ́ wá ṣe kíní kan, ọkọ̀ àwọn nǹkan báwọn wọ̀nyẹn ó jẹ́ ìríra lójú Ọlọ́run. Ọlọ́run máa dájọ́ ẹ̀, kò ní dáríjì, ó máa dájọ́ ẹ̀. Bíbélì sọ, Ọlọ́run kò sọ pé kò ní fàyè ẹlẹ̀, kò ní fàyè kan bẹ́ẹ̀ lẹ̀. Àwọn torí pé tẹ bá wo gbogbo ẹ̀ṣẹ̀ ló ní ẹ̀ṣẹ̀ o, ṣùgbọ́n Bíbélì ó emphasize lórí àwọn ẹ̀ṣẹ̀ kan, ó ń sọ léra. Ẹ̀rí, tí Ọlọ́run bá lè sọ̀rọ̀ kan léra, ó fẹ́ kí gbogbo wa kíá fún ni. Ẹ̀rí, mo ka ìwé kan tó ó sọ ràn mí lọ́wọ́ gan láti sọ̀rọ̀ nípa marriage. Fire in the fireplace. Ó ti sọ ní ìwé yẹn ní agbára débi pé oh my God, fire in the fireplace. Magazine ni o. But major topic tán treat lọ́jọ́ yẹn nìyẹn. Ìránṣẹ́ Ọlọ́run yẹn sọ̀rọ̀ nípa marriage. Ó wá fi wé iná tí ó wà ní fireplace. Gbogbo alámọ̀ nǹkan tó wà ní fireplace. Mi sọ̀rọ̀ àwọn Nàìjíríà o, a ní fireplace níbí, a ní reason láti ní. Ṣùgbọ́n àwọn òyìnbó yẹn wọ́n máa ń sábà ní fireplace nílé wọn. Fireplace yẹn wọ́n máa ń heat ilé ni. Ìdí tí tẹ́ bá dẹ̀ dáná sí fireplace, ó máa mú ìtura, àlàáfíà, ìfọ̀kànbalẹ̀, iyè wá fún ilé yẹn. Tó pé fireplace náà dáná yẹn sí. Ṣùgbọ́n ṣe rí nǹkan tó wọ́n sọ ni pé tán máa gbé iná tán dá fireplace yẹn, kán wá kó gbogbo igi yẹn jáde àti náà kán gbé sí àárín ilé ní tébù. Ó lè cause ikú, ó lè cause àìsàn, lungs lè bàjẹ́, ó lè pààyàn, ó lè fọ́yàn lójú. Exactly bí ìbálòpọ̀ ṣe, bí sex ṣe rí gẹ́lẹ́ nìyẹn. Sex within the marriage is blissful, is acceptable by God, is okay, is joyful. But sex after marriage, ó wà highly devastating. Kò sí nǹkan tí ó lè bàjẹ́. Ẹ jọ̀ọ́ ń fi Ọlọ́run bẹ̀ yín. Ẹ jẹ́ ká bẹ Ọlọ́run ká bá ẹ̀ṣẹ̀ àgbèrè wí. Láàrin ìdílé wa, láàrin àwọn ọmọ wa, láàrin lọ́kọláya, nínú ìjọ. Ẹni lónìí ṣé ń gbà àgbèrè wà nínú ìjọ, ẹ wá lẹ́yìn ṣe ìsọjí ojoojúmọ́, ẹni ń waste time ara ẹ̀ ni. Ó kàn fa ayé ẹ̀ ṣòfò ni. Bíbá tẹ́ ẹ bá rẹ̀ ti ń waste time ara ẹ̀, ó fa ayé ẹ̀ ṣòfò ni. Kì í ṣe kò sí middle water lè fi ṣe. So then ìkejì tí Ọlọ́run sọ nípa ìbálòpọ̀ ni pé cheating on your spouse is adultery
and those who do it will not inherit the kingdom of God. Kókó tí mo kọ nípa kejì nìyẹn. Ẹ̀rí kéèyàn máa mo ṣe wà báyìí mo níyàwó kí n máa cheat lórí ìyàwó mi yẹn. Ẹ̀ẹ̀kan ti tó, ẹ̀ẹ̀kan péré ti tó láti darí mi sọ̀rọ̀ àpáàdì. Kì í ṣe méjì, kì í ṣe pé bó ṣe máa jì á má bínú ṣe bẹ́ẹ̀ kan náà láṣẹ. Ẹ̀ẹ̀kọ̀ọ̀kan náà ni mò ń ṣe mi ò ṣe ilé adéra yẹn òyìn kọ́lá ń sọ. 1 Corinthians chapter 6 verse 9 and 10. 1 Corinthians chapter 6 verse 9 and 10. Ó ní ẹ̀yin kò mọ̀ pé àwọn aláìṣòótọ́ kì yóò jogún ìjọba ọ̀run, kí a má ṣe tàn yín jẹ. Kì í ṣe àwọn àgbèrè. Ẹ̀rí iṣẹ́ number 1 on the list. Ẹ máa wo second on the list o. Tàbí àwọn abòrìṣà. Kí ni third on the list? Tàbí àwọn panṣágà. Tàbí àwọn ọkùnrin tí ń ṣe iṣẹ́ obìnrin, tàbí àwọn ọkùnrin tí ó ń bá ara wọn lò pọ̀. Tàbí ṣe rí bẹ́ẹ̀ wọ́n ní tàbí àwọn ọkùnrin tí ń ṣe iṣẹ́ obìnrin, tàbí àwọn ọkùnrin tó ń bá ara wọn lò pọ̀. Gbogbo àwọn onídèédé tẹ́ ń kó kiri yẹn by sexual, by anum, by kìnnìkan bí àti máa ń pè gan ṣe ẹ̀nà gay, àwọn kìnnìkan ni mí, lesbian, kìnnìkan àwọn kan bá àwọn yẹn, àwọn kan tí oh God. Ó bí èso pé àwọn yẹn ò ní jogún ìjọba Ọlọ́run. Ẹ wá ní ayé tá a wà life tí mo dán kò sí nǹkan tó jẹ́ bẹ́ẹ̀ mí òkùnkùn ni o. That is part of the manifestations of the power of darkness. Ara iṣẹ́ òkùnkùn gbáà ni ẹ̀yin ọmọ Ọlọ́run. Má ìdí tàn yín. Ara iṣẹ́ òkùnkùn ni o. Ara iṣẹ́ òkùnkùn ni that's why. Tó yẹ pé ó máa ń dùn nígbà tí mo bá rí àwọn ìjọ tó máa ń sọ fún àwọn wọ̀nyẹn pé you will go to hell. You will no. Mission wa ni láti lọ láti liberate wọn, láti gbà wọn abẹ́ ìdè burúkú náà wà. Ó dẹ̀ ti wà látàyè báyé náà lọ́hùn. Ó ti wà nǹkan tán fi lè kọ sínú ìwé Bíbélì ní Old Testament. Mọ̀ye ọdún tó ti wà ní. Ẹ̀rí mọ̀ye ọdún tó ti wà ní. Mo sọ̀rọ̀ nípa àgbèrè lẹ́ẹ̀kan. Àwọn mi kan wọ́n sọ̀rọ̀ kan wọ́n regret ọjọ́ tí àwọn ọmọ pastor ṣọ́ọ̀ṣì wọ́n àwọn regret ọjọ́ yẹn pé láyé wọn wọ́n ní mistake táwọn tó wá ṣe ni pé àwọn tó wá involve family wọn sí church táwọn ń lọ wọ́n ní àwọn lè forgive ara kò sí nǹkan tẹ́ bá ṣe tọ́wọ́n bá dáríjì yẹn máa dáríjì ara yín ni if consequence ẹ̀ náà àti bọ̀tẹ́ ẹ̀kú ti bá pàdé kí ló ṣẹlẹ̀ mà náà wọ́n ṣàlàyé fún mi wọ́n ní pastor wọn àwọn wọ́n ti so gbàgbọ́ jù lọ mo tẹ̀ sọ fún yín ẹ̀ lè gbà yàn gbọ́ Jésù ní kẹ́ ẹ gbàgbọ́ àti sọ́sọ́sọ́ mi sọ pé tẹ́ bá ìrànṣẹ́ Ọlọ́run kẹ́ máa karamasiki mọ́ bọ̀ kẹ́ tó tẹ̀ lẹ́tẹ̀ má gba ìrànṣẹ́ Ọlọ́run kankan gbọ́ wo èso tó ń so nípa èso rẹ̀ láò fi mọ̀ wọ́n kẹ́ Bíbélì sọ nìyẹn. Wọ́n ní jọ́ka àwọn ágì pẹ̀lú ọkọ wọn nulẹ̀ wọ́n ní sẹ́wọ̀n káwọn ọkùnrin tó bá ti ríra àwọn lẹ́yìn obìnrin náà máa ń ṣe bẹ́ẹ̀ àbí mà ẹ̀yin obìnrin náà máa ń ṣe bẹ́ẹ̀ tó bá ti rí àwọn ọkùnrin tí ò mọ Ọlọ́run yẹn ọ̀rọ̀ ọkùnrin ọ̀rọ̀ obìnrin náà máa sọ àwọn obìnrin náà máa ń sọ̀rọ̀ ọkùnrin má jẹ́ àtàrà wa jẹ àbí mà àwọn méjì tó ń gbọ́ mi gan ti gbàgbọ́ ẹ̀rí wọ́n láwọn ágì pẹ̀lú ọkọ wọn nulẹ̀ pé ọkọ wọn ní no wé ọkùnrin lè ní girlfriend náà as long as tí o bá ti gbá sí matrimonial àwọn kí ló ń jẹ́ bẹ́ẹ̀ so àbótí ní girlfriend ní àwọn olóòrìn ní olóòkàn ń sọ ni pé it's normal pé ó yóò respect ìyàwó ẹ̀ ní mo ní rọ o ìyàwó ní rọ o àwọn ọkọ ní nǹkan sọ lọ́wọ́ yẹn àfi kókó lẹ́nu ọ̀nà ta ló wọlé ò jẹ́ pass dádì ẹ mà káàbọ̀ wọ́n ní ká láwọn mọ̀ ní káwọn gbẹ́nu wọn dákẹ́ káwọn rágì pẹ̀lú ọkọ wọn káwọn máa dẹ́rù bá wọ́n ní dádì pé dì má wọlé dádì ẹ bá wa lórí ọ̀rọ̀ kan ìyẹn náà ṣe ó ní ìgbàsẹ̀gbàsẹ̀ kiri pásọ̀ wọn náà ní ìgbàsẹ̀gbàsẹ̀ kiri Sátánì wà ó mú yálé wọn èṣù ní yálé yín lórúkọ Jésù. Wọ́n nígbà tó wá wọlé pé dádì ẹ gbọ́ dádì wọ́n láwọn tí ń ṣe báyìí ẹ gbọ́ dádì ṣó tiẹ̀ wá dá ṣó dáa kọkùnrin kó máa gbé àlè kiri ẹgbẹ́ èsì pásọ̀ wèrè ni àwọn oníwẹ̀ ó lóun nìkan tó bá dé as long as sí ọkùnrin ò bá gbé wá sí matrimonial home tó bá respect ìyàwó ẹ̀ mọ́mí ẹni tílẹ̀ bá lahun táwọn bá kó sí ó pè wọ́n lọ́jọ́ yẹn wọ́n ní ọ̀rọ̀ tí ọkọ wọn gbọ́ nìyẹn kò tó ọ̀sẹ̀ kan ẹ̀ ọkọ wọn bẹ̀ ti ṣàgbèrè and the marriage collapsed láwọn tẹ́ ń pọ́n lé o ṣẹ́rí kẹta tí Bíbélì sọ nípa ìbálòpọ̀ ni pé homosexuality is an abomination mo sọ lẹ́ẹ̀kan Leviticus chapter 18 verse 22 Bíbélì ní ó ní ìwọ kò gbọdọ̀ bá ọkùnrin lò pọ̀ bí ìgbà tí ènìyàn ń bá obìnrin lò pọ̀ ìríra ni èyí jẹ́
Leviticus ní ara òfin tí Ọlọ́run fún àwọn Israẹli nìyẹn. So tófin yẹn ti wà ní Bíbélì yẹn ó ń ṣẹlẹ̀ láyé ìgbà yẹn nìyẹn secretly ó ń ṣẹlẹ̀, kò popular bíi tòní bọ̀ tó ń ṣẹlẹ̀. Ẹ̀mí òkùnkùn ló máa ń fà, kì í ṣe pé bóyá Ọlọ́run dá mi dá, Ọlọ́run ò dá mi dá, irọ́ o. Demonic manifestation ni lẹ́fí nínú kan bá wọn yẹn. Tó dé ìgbà àti dáàdì kan sọ̀rọ̀ ọjọ́ kan ní wọ́n ní ṣe ẹ̀yin náà wo wọ́n ní ọkùnrin àbáwọn ọjọ́kùnrin wọn ní kò possible tóòtọ́ torí pé kò sí lára ìṣẹ̀dá ènìyàn. Ṣùgbọ́n àwọn demons yẹn wọ́n fẹ́ yí aláti bẹ̀rẹ̀ ti fẹ́ yí ìṣẹ̀dá po. Romans chapter 1 verse 6 and 27 ó sọ kíní kan ó nítorí èyí ni Ọlọ́run ṣe fi wọ́n fún ìfẹ́kúfẹ̀ẹ́, èyí fi wọ́n lẹ̀ fún ìfẹ́kúfẹ̀ẹ́ demonic manifestation. Nítorí àwọn obìnrin wọn tilẹ̀ ń yí ìṣẹ̀dá ìbálòpọ̀, àwọn obìnrin yí ìṣẹ̀dá ìbálòpọ̀ tí ó tọ̀nà sí èyí tí kò tọ̀nà. Wọn láwọn obìnrin wọn kì í sọ ọkùnrin náà sọ lẹ́ẹ̀kan wọ́n tún bọ́ sáwọn obìnrin wọn ní ìbálòpọ̀ tí ò tọ̀nà. Wọ́n yí ètò tọ̀nà padà sí, wọ́n yí ètò tọ̀nà wọ́n filẹ̀ wọ́n á bọ́ sí ètí ò tọ̀nà. Verse 27 ó ní gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni àwọn ọkùnrin pẹ̀lú wọn á máa fi ìbálòpọ̀ obìnrin nípa ti ẹ̀dá sílẹ̀, wọn á sì máa fẹ́ ìfẹ́kúfẹ̀ẹ́ sí ara wọn. Ọkùnrin bá ọkùnrin ṣe èyí tí kò yẹ, wọ́n sì ń jẹ èrè ìṣìnà wọn nínú ara wọn bí ó ti yẹ sí. Ṣe bẹ́yẹn. So the moral code number 2 yìí tá à ń ṣe lórí yìí ó simple. Sex is between man and woman and must be within marriage. Simple. Kò tún ní any other thing mọ́. Ṣe wá rí pé we have a long way to go. Nípa ti ọ̀rọ̀ ẹnu àti nípa ti ọ̀rọ̀ ẹnu náà ẹnu ti ba ayé jẹ́ kọjá wẹ́rẹ́wẹ́rẹ́. Àwọn ọ̀rọ̀ kò bá kú gbé ó yọnu movie ó yọnu music mo credit àwọn youth sìn wọ́n powerful ju àwa lọ nígbà táwọn à ń ṣe YouTube. Wọ́n máa sọ fún àwọn ọmọ wa ń lé o pé ẹ try ẹ kàn tó try ju báyìí lọ ni ẹ try gan iṣẹ́ gidi lẹ ṣe. tó ìgbà tiwa tọ́ ìwò la ní gbogbo tọ́ ìwà ká fi pépà ṣe ká fi ṣe bóòtù gbogbo tọ́ ìwà nìyẹn gbà yẹn á máa inú òjò á máa oh God inú àgbàrá bóòtù wa máa sáré tèmi sáré ju tiẹ̀ lọ máa yí kẹ̀kẹ́ kiri máa owó tó máa ní ká fi lọ school á lọ fi yí kẹ̀kẹ́ àwọn kan táwa mọ̀ nìyẹn. Ṣùgbọ́n ní ìsìn àti bébì náà ti ń gba láptọ̀pù dání àti ẹ̀dùpẹ́ lọ́wọ́ àwọn tó ń fún àwọn kéèkéé sìn báyìí ó ti ní àwọn software ọ̀tọ̀ọ̀tọ̀ ló wà ń bẹ̀. Àwọn kan bẹ́ẹ̀ mo fẹ́ kẹ́ jẹ́ ká fọkàn sí àwọn bí ayé ṣe burú tó yìí sà bá ṣe burú tó yìí mà àwọn kíní wọ̀nyí ṣe o ọwọ́ kó wà wá ló wá kù sí. Mo dẹ̀ máa sọ fáwọn èèyàn àwọn ẹ̀yin màmá mi kan ẹ máa ṣe mistake kan ẹni àṣẹpẹ́ láyé tá a wà yìí àwọn ọmọ ọ̀sìn mà ní ẹ dákẹ́ bẹ́ẹ̀ àwọn ọmọ ọ̀sìn yìí wò ṣé ọmọ old school ni àwọn ọmọ ti ẹlòmíì ni ọmọ ọ̀sìn náà ni wọ́n ṣùgbọ́n bẹ́yìn bá ṣe ìdílé yín òun ni ìdílé máa dà o. Mo gbàdúrà Ọlọ́run á fún yín ní orí ọ̀fẹ́ láti tọ́ àwọn ògo torí ògo lọ́lọ́run fún àwọn òbí àwọn ọmọ tẹ́wọ̀n yẹn ògo ni wọ́n ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ òbí ló ti lu ògo yẹn pa mọ́ wọn lára. Mo gbàdúrà pé àwọn yẹn á ṣe rere tá a bá níbi tó kọ́ Ọlọ́run fọwọ́ kàn nínú àwọn ọmọ yín lórúkọ Jésù Ọlọ́run á fọwọ́ bà wọ́n. So these 2 miracles láì ṣe lórí lẹ́ni mo sì ròyìn pé jẹ́ ká ṣiṣẹ́ lórí ká gbàdúrà fún ìdílé wa ká gbàdúrà fún ayé wa ẹni tó bá fẹ́ ṣe àtúnṣe táìmì ìlú ẹ̀ ká tètè ṣe àtúnṣe káyìí wá lè dùn káyìí wá lè tòrò sí Ọlọ́run á ràn wá lọ́wọ́ á parí ẹ̀kọ́ iná sì tó ń bọ̀ mo dẹ̀ gbàdúrà pé a ṣe wá ní rere ẹ jẹ́ á gbàdúrà. Ọlọ́run wa yin orúkọ yín lọ́pọ̀lọpọ̀ fún oore ọ̀fẹ́ látẹ̀ fún wa àjúbà yín torí pé ṣe torí pé àmì ń dúró láíláí Jésù gba ọpẹ́ wa. Mo gbàdúrà agbára tí a fi kó ara wa ní ìjánu tí gbogbo ìjọsìn wa tí òfin ní di òfo lórúkọ Jésù Ọlọ́run á dàlú wa. Èkejì bẹ̀ ni wípé mo gbàdúrà gbogbo ẹ̀ṣẹ̀ àgbèrè àti panṣágà nínú ìdílé wa lórúkọ Jésù Kristi Ọlọ́run parẹ́. Ọlọ́run mú wa padà sójú ọ̀nà tòótọ́ àti bàbá àti ìyá àtàwọn ọmọ lórúkọ Jésù Kristi ẹsẹ̀ yín ò ní yẹ̀ nínú ìgbàgbọ́. Ògo Ọlọ́run yóò farahàn agbára wa láyé Ọlọ́run yóò ṣe fún yín o Jésù Olúwa wa àmín. Jẹ́ kí ọba Jésù tó wà fẹ́ mọ́ tí Ọlọ́run dàpọ̀ tí ẹ mọ́ kó máa bá wa lọ kọ́lọ́run kó ṣàánú wa kọ́lọ́run súre fún wa kó sì mí sí ayé wa ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín. Praise the Lord. Hallelujah. Thank you and God bless you.